ṣe Ọlọ́run Ísírẹ́lì ẹ̀rù rẹ ni mo bà o ẹ̀rù jẹ́jẹ̀jẹ̀ tó pa Fáráò lára bàbá mi ẹ̀rù tí ò ṣe é wò lójú. Ọlọ́run mi oṣù bàrámàrẹ́ o Ọlọ́run mi àwàwàwọ́ Olódùmarè oṣù bàrámàrẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò kan báyìí níbi tá a ti ń fọ̀rọ̀ Ọlọ́run yé àwọn aráàlú ṣe mọ̀ pé Bíbélì ní àwa yóò mọ òtítọ́ kí ló òtítọ́ wá ṣe o yóò wá sọ wá di òmìnira a tún ti wà lórí ètò náà ní ti òní o Ìwàlẹ̀ Ìjìnlẹ̀ lórúkọ ètò yìí ń jẹ́ Florence Agunbíadé òun náà ni atọ́kùn rédíò wa 91.5 FM tí ó kalẹ̀ sí Ìlòkùn ní Adó Èkìtì ibẹ̀ la wà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n máa sọ̀rọ̀ fún wa lónìí àwọn náà ni olùṣọ́ àgùntàn Simeon Ọlábìntán láti ìjọ Deeper Life. Bàbá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú a kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa àlàáfíà fún wa àti fún orílẹ̀-èdè wa. Àmín o Jésù. Ibo la fẹ́ wò gan lónìí a fẹ́ wo ìwé Matthew orí 12 ẹsẹ̀ 22. Matthew orí 12 ẹsẹ̀ 22. Kí ló sọ ńbẹ̀? Ó ní ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run lèmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde ǹjẹ́ ìjọba Ọlọ́run dé bá yín? Kí ni ìtumọ̀ ilé ṣé kí ni Jésù sọ bí ìjọba Ọlọ́run dé bá yín? Àrònú sí títí òye wa ìdí tá a fi pè yín nìyẹn ò pé kẹwàá là kó yé wa ó ní ìjọba Ọlọ́run dé bá yín. Ìjọba Ọlọ́run tá a dẹ̀ ń sọ ibi tó dáa ni ó dẹ̀ ló dé bá wọn ṣe bí nǹkan ayọ̀ ló sọ fún wọn àbí ṣé kò tún nìyẹn ni ẹ là kó yé wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀kọ́ ti tòní ibi tí à ń wò nínú Mátíù orí 12 ẹsẹ̀ 22 ó ní ṣùgbọ́n bí bá ṣe pé ẹ̀mí Ọlọ́run lèmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde ǹjẹ́ ìjọba Ọlọ́run ó dé bá yín. Ní ìhín yìí a rí pé àwọn alátakò Jésù Kristi tí í ṣe àwọn akọ̀wé àti àwọn Farisí wọ́n wá láti gẹ́gẹ́ bí ìṣe wọn láti takò. Mo wá fẹ́ kà láti ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 27. Nígbà náà ni a gbé ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù tí ó fọ́jú tí ó sì yádi wá sọ́dọ̀ rẹ̀ ó sì mú un lára dá àti afọ́jú àti odi náà sọ̀rọ̀ ó sì ríran ẹnu sì ya gbogbo wọn wọ́n sì wí pé ọmọ Dáfídì kọ́ yìí. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisí gbọ́ wọ́n wí pé ọkùnrin yìí kò lé àwọn ẹ̀mí èṣù jáde bí kò ṣe nípa Bẹ́síbọ́ọ̀bù olórí àwọn ẹ̀mí èṣù. Ẹsẹ̀ 25. Jésù sì mọ ìrònú wọn ó sì fún wọn pé ìjọba kí ìjọba tí ó bá yapa sí ara rẹ̀ a ó sọ di ahoro. Ìlúkìlú tàbí ilékílé tó bá yapa sí ara rẹ̀ kì yóò dúró. Bí Sátánì bá sì ń lé Sátánì jáde ó yapa sí ara rẹ̀ ìjọba rẹ̀ yóò á ṣe lè dúró. Ẹsẹ̀ 27. Bí ó sì ṣe pé nípa Bẹ́síbọ́ọ̀bù bí ó bá sì ṣe pé nípa Bẹ́síbọ́ọ̀bù ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde nígbà náà nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde? Nítorí náà ni wọn ó máa ṣe onídàájọ́ yín. Ẹsẹ̀ 28. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run lé èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde ǹjẹ́ ìjọba Ọlọ́run ó dé bá yín? Níhìn yìí a rí i pé wọ́n mú ẹni tó yadi tó tún fọ́jú wọ́n mú wá sọ́dọ̀ Jésù lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ ìyanu yẹn tó mú wọn lára dá tí gbogbo ẹ̀ tó ya gbogbo èèyàn lẹ́nu. Àwọn ọmọ yìí wọ́n rí nǹkan míì sọ ju pé kí wọ́n máa bẹ̀ sí sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́. Wọ́n wá sọ wípé iṣẹ́ tó ṣe yìí nípasẹ̀ mímọ́ yìí
ó láti jẹ́ pé ẹ̀mí èṣù ó ṣàfẹ́ máa sọ wípé Jésù kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run, pé Jésù kì í ṣe ọmọ Ọlọ́run, kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Jésù wá pa òwe yẹn láti dá wọn lóhùn, láti sọ fún wọn wípé ìjọba, báwo lòun ṣe máa wà nínú ìjọba òkùnkùn tóun á tún wá fi ẹ̀mí òkùnkùn òun máa fi tú ẹni tó wà nínú ìgbèkùn Sátánì kúrò. Bẹ́ẹ̀ dẹ̀ ni ìjọba Sátánì ó máa ń deni nígbèkùn ni, ṣùgbọ́n ìjọba ti Ọlọ́run ó máa ń sọ ènìyàn di òmìnira. Nítorí náà Jésù Kristi ó wá pa òwe yẹn wípé ilékílé, ìjọbakíjọba tàbí ẹbíkẹ́bí tó bá tako ara wọn pé kò lè dúró. Ìyẹn náà ní í ṣe pẹ̀lú gbogbo ibikíbi tá a bá orílẹ̀-èdè kórílẹ̀-èdè. Torí náà Jésù ó ṣiṣẹ́ ìyanu nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run, ṣùgbọ́n wọn ò lójú láti rí, ìyè wọn ò ṣí láti rí. Wọ́n ti gbọ́ pé mẹ̀sáyà ń bọ̀, mẹ̀sáyà ń bọ̀, mẹ̀sáyà ń bọ̀, ṣùgbọ́n wọn mọ̀ pé mẹ̀sáyà ti dé. Wọn mọ̀ pé ìjọba Ọlọ́run gangan ó ti sọ̀kalẹ̀ sí àárín wọn. Wọn mọ̀ wípé agbára Ọlọ́run èyí tí àwọn ti ń retí láti ìjọ yìí òun ló ti dé sáàárín wọn tó bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́, bó lè jẹ́ pé wọn ò lè rí. Nítorí náà Jésù Kristi ó jẹ́ kó yé àwọn wọ̀nyí pé nísinsìnyí tó bá jẹ́ pé ẹ sọ wípé ẹ̀mí èṣù mo fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, a jẹ́ pé èṣù ó ti tako ara ẹ̀, ìjọba ọ̀dẹ̀ lè dúró. Ó ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀mí Ọlọ́run lèmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, ǹjẹ́ ìjọba Ọlọ́run ó dé bá yín? Ìyẹn ni wípé ẹ̀ tí kú, pé ìjọba Ọlọ́run ó ti dé bá yín. Nítorí pé Jòhánù Báptísì tẹ́ bá lọ sínú Mátíù orí 3 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 3, ó wàásù ẹ ronúpìwàdà torí ìjọba Ọlọ́run ó ti wà, ó ti kù sí dẹ̀dẹ̀. Ìyẹn ni pé Jòhánù Báptísì yìí tó jẹ́ aṣáájú tó ń kéde kan tó ọ̀nà Olúwa ṣe pé Jésù ń bọ̀, olùgbàlà ń bọ̀, mẹ̀sáyà ń bọ̀, òun gan ti sọ fún mi pé ìjọba Ọlọ́run ti dé. Ṣùgbọ́n wọ́n sì ń wò káàkiri, wọ́n sì ń retí, wọ́n sì ń rò wípé ó máa pẹ́ kó tó dé. Tó túmọ̀ sí tí Jésù sọ pé ìjọba Ọlọ́run ti dé bá yín, kì í ṣe pé ó fi wọ́n ré, kì í ṣe pé ó fi wọ́n gégùn. Ohun tí Jésù ń sọ fún wọn ni pé ìbùkún tiẹ̀ ti dé. Ìyẹn ni pé ihun tó lè ṣe yín láǹfààní, ìjọba tó lè tú ayé yín ṣe ó ti dé. Nítorí kí ni? Nítorí pé aṣojú Ọlọ́run fúnra rẹ̀ ó ti dé. Mèsáyà fúnra rẹ̀, ìrere rẹ̀, àkókò ìrere rẹ̀ ó ti dé. Kò sígbà tó dáa ju àkókò tí a wà yìí, ẹ̀yin ará tó ń gbọ́ mi lónìí. Àkókò tá a wà yìí ó jẹ́ àkókò oore ọ̀fẹ́, téèyàn ní oore ọ̀fẹ́ láti bá Ọlọ́run làjà, kó sì kúrò láti ìjọba òkùnkùn wá sínú ìjọba Ọlọ́run. Ohun tí Jésù sọ fún wọn nípa pé ìjọba Ọlọ́run ti dé báyìí náà ni pé ìjọba yìí, ìjọba agbára, ṣé mọ̀ pé agbára òun ló ń ṣe àfihàn ìjọba. Tó bá sọ pé ẹnìkan jẹ́ ìjọba, ó lágbára nìyẹn. Torí náà ní gbogbo ayé ìjọba méjì ló wà, ìjọba òkùnkùn àti ìjọba ti Ọlọ́run. Torí náà agbára ti Ọlọ́run yẹn tó kéde ìjọba ti Ọlọ́run yẹn ó ti wà láàrin wọn, ṣùgbọ́n wọn rí ìfarahàn ti agbára Jésù Kristi àti ìfihàn oore ọ̀fẹ́ rẹ̀ ó ti wà ní àrọ́wọ́tó. Nítorí náà ìwọ náà lónìí o gbọ́dọ̀ máa dúró pé ó dìgbà tá a bá dé ìjọba Ọlọ́run lọ́run, lẹ́yìn ìgbà tá a bá kú, tá a bá fayé sílẹ̀. Ìjọba Ọlọ́run ti dé sí ọkàn gbogbo ẹni tó gbàgbọ́ nínú Kristi Jésù, tó di àtúnbí, tó di ọmọ Ọlọ́run. Ìjọba Ọlọ́run ti, ìdí nìyẹn fún àpẹẹrẹ láìpẹ́ ìbá àwọn tó ń kàn káàkiri, tó ń gbébọn, tó ń jí àwọn èèyàn gbé, tó ń pààyàn. Ẹ̀yin náà ẹ rò pé irú ìjọba tó wà nínú ọkàn wọn, tó ń ṣàkóso, ṣé mo ṣe wà ẹ báyìí, kátẹ́ mi ò ṣe pásítọ̀ gan, mi ò lè gbébọn, kátẹ́ ni mo mọ̀ ọ́yìn kí wàá dojú ẹ̀ kọ ọmọ ẹlòmíì. Nítorí náà ìjọba èṣù òun ló wà nínú àwọn ẹni òkùnkùn. Ṣùgbọ́n ní kété tí èèyàn bá rí kọjá kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ìjọba Ọlọ́run ti bẹ̀rẹ̀ nínú ayé ẹ̀. Arówó olówó kò ní lè mú, àríjà kò ní lè jà, àrí èébú asá, wọ́n á ṣe níbi, á súre padà. Torí náà ohun tí Jésù wá ṣe nìyẹn, gbogbo nǹkan tó fi wọ́n ṣe ń fi ré kò fẹ́ ẹnìkankan wọn ré. Ìjọba yìí òun ni a ti tú, a ti ṣí ọ̀nà sílẹ̀ nínú ayé gbogbo onígbàgbọ́. Ìwọ náà lè wọlé lónìí, kí ló ń dúró dè?
jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ rẹ mọ̀ọ́mọ̀ ìpè nìyí o, ìpè nìyí fún olúkúlùkù olùgbọ́ mi ní àṣálẹ́ yìí. Ọlọ́run pè ọ́ sí ìṣe àkọ́kọ́ ni ìrònúpìwàdà. Òun gangan ni ìwàásù ìjọba náà. Ìrònúpìwàdà yẹn pé kó yí ọkàn rẹ padà, kó gba Jésù láàyè láti gba steering, ìṣàkóso ìjánu ayé rẹ, kó máa darí ẹ. Ìyẹn àkọ́kọ́. Ìkejì òun náà ni wípé kó gbà á pẹ̀lú ìgbàgbọ́ ọmọdé. Jésù fún ara ẹ̀ sọ bẹ́ẹ̀, ní téèyàn ò bá lè rí ara ẹ̀ sílẹ̀ kó ní ìgbàgbọ́ bí ọmọdé kò lè gbàgbọ́. Àwọn Farisí wọ́n ti gbéra wọn ga, wọ́n ti rúga nínú ẹ̀sìn, torí náà wọn ò wá lè rí pé ọ̀nà sí òkè ìsàlẹ̀ ni. Jésù sọ fún wọn wípé nítorí náà tẹ́ bá máa gba ìjọba yìí sínú ayé yín, ẹ gbọ́dọ̀ di ọmọdé bí ẹni tí ò gbọ́n, bí ọ̀dẹ̀. Òun nílé ní tá a bá ń wàásù fún àwọn èèyàn sọ pé o tún tẹ̀lé wọn náà, o tẹ̀lé wọn lọ sí wọn ti ra ẹ níyè ni. Kò rí bẹ́ẹ̀, torí pé ẹni tó bá ní ìgbàgbọ́ tó ní ìrẹ̀lẹ̀ òun ló lè wọlé sínú ìjọba Ọlọ́run. Ṣé pé nǹkan tí bẹ̀yẹn túmọ̀ sí ni? Bẹ́ẹ̀ ni mà. Kì í ṣe pé Jésù ń fi wọ́n gégùn àbí ó ń sọ nǹkan tó lòdì sáyé wọn. Ẹ̀gún kẹ̀ wíwá Jésù àti tíjọba rẹ̀ dúró fún òun láti mú àwọn èèyàn kúrò nínú ìgbèkùn sínú ìmọ́lẹ̀, òun láti fi wọ́n sí ojú ọ̀nà tó tọ́, kì í ṣe pé láti wá ba ayé àwọn èèyàn jẹ́. Jésù kì í ba ayé èèyàn jẹ́, Ọlọ́run kì í ba ayé èèyàn jẹ́. Èṣù gangan ó ní ọ̀tá kan wa tó ń lépa wa lójoojúmọ́, tó wá gbogbo ọ̀nà láti bà wá láyé jẹ́. ìnáwó pé ìjọba Ọlọ́run ti dé o. Ó ti wà bí. bá ti jẹ́ pé kì í ṣe ẹ̀mí èṣù o ni mo fi ń lé ẹ̀mí èṣù jáde, ìjọba Ọlọ́run ló dé. Bẹ́ẹ̀ ni ìjọba yẹn ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí, kì í ṣe pé ìgbà tá a bá kúrò ń bì. Ó ti wà ń bí, kó dẹ̀ wà pẹ̀lú agbára. Níbi tá a wà yìí gan ó wà pẹ̀lú agbára. A lè gbàdúrà ń bí kí ẹni tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà àbí UK kó dẹ̀ gba iṣẹ́ ìyanu. Agbára yẹn ti wà, ìjọba yẹn ti wà níbikíbi tí orúkọ Jésù bá ti wà nínú onígbàgbọ́, agbára ìjọba yẹn a máa ṣiṣẹ́. Hallelujah. Amen. Àwọn bàbá wa Yẹni Gógó wọ́n tẹ àtẹ̀jíṣẹ́, wọ́n ní ẹ kú ìsinmi òní o olóòtú, lórúkọ Jésù ẹ ò ní ṣe lásán, ẹ ní ṣe làálàá lásán bá mi. Mo kí àwọn olùṣọ́ àgùntàn wa pé wọ́n kú iṣẹ́ Ọlọ́run, wọn ò ní ṣe wàhálà lásán náà. Amen. A ní ṣe wàhálà lásán. Àmín o. Ẹ lóore ọ̀fẹ́ láti pè wọlé, ṣe mọ̀ pé ibẹ̀ yẹn àṣìtúmọ̀ ẹ̀ pọ̀ ohun tó tọ́. Ìdí tá a sì fi gbé ètò ìkalẹ̀ nìyẹn o, pé àwọn bíbélì tá a ti ṣìtúmọ̀ yẹn ká lè gbé gbogbo ẹ̀gún. Ṣe mọ̀ pé nǹkan kan ni kéèyàn mọ òótọ́ kó má ṣe, nǹkan kan ni pé káyọ̀ kó mọ̀ òótọ́ o ìbádẹ̀ ti ṣe o. Ṣe mọ̀ pé ẹni tí ó mọ òótọ́ tí ò ṣe, ó mọ̀ pé mo dẹ̀ ti mọ òótọ́ èmi ò ṣe o. Kí ni tẹni tó yẹ pé kò tẹ̀ ní mọ òótọ́ rárá, ẹ rí i pé ipò kí náà ń pè olóyìnbó á ní ipò darkness, ibẹ̀ ló wà yẹn. Ìdí nìyẹn tá a fi gbé ètò yìí kalẹ̀. Ẹ lóore ọ̀fẹ́ láti pè 081 30 13 29 20 97. ẹnu mi àgọ́ 081 30 13 20 97. Nọ́mbà tí ẹ máa pè sí lórí ètò yìí nìyẹn lónìí. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé. Àmín. Orúkọ yín láti bo lẹ ti ń pè wá? Kàbà àbí? Ẹ ṣé bàbá wa Ọlọ́run wà, ẹ kú fẹ́ ètò yìí o. Àwọn ẹ̀mí òkùnkùn ó ń darí ayé gidigidi. Bẹ́ẹ̀ni. Àwọn Faransé yẹn wọ́n jẹ́ alágbára nígbà kan jẹ́ gọ́fúnà, kan jẹ́ pírẹ́sídẹ̀ǹt, kan jẹ́ mínísítà. Èrú ni wọ́n fi rúùlù ayé, wọ́n ń ta àwọn ènìyàn jẹ lọ́pọ̀lọpọ̀. Tó ìtàkà wá bí Jésù tán, àwọn gbogbo iṣẹ́ tí Jésù ń ṣe, àwọn yẹn wá fẹ́ máa kọ́ àwọn ènìyàn pé Jésù olóńṣe lòdì sí Ọlọ́run, bíbẹ̀ ní òkùnkùn ló ń darí Jésù. Òní Jésù wá ń jẹ́ kó yé wọn nígbà tó dé yẹn. Tó bá ti jẹ́ ẹ̀mí àgbàgbàgbèsè lòun fi ń lò yẹ wípé ìjọba ọ̀run ti dé bá wọn. Jésù yẹ gbẹgbẹ ní ìjọba ọ̀run. Ẹgbẹ́ òdẹ̀fẹ́ gbàgbọ́ ohun tó ń sọ fún wọn nìyẹn dákú
ọwọ́ ti gbà ní mo ti dé báyìí so ìjọba ọ̀run Jésù ní ọ̀nà dé ọ̀dọ̀ Ọlọ́run wọ́n wá fi Jésù wo bẹ́ẹ̀ báwo èèyàn kan pa Jésù gbọ́ wọ́n wá sọ. ó ti rè é. kò tí ì rè wọ́n wà ní orí afẹ́fẹ́ àkàn gbọ́ wọn mọ́ ni ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn MTN ló tún ṣe ségesège bóyá tẹ bá lórí ọ̀fẹ́ ẹ lè pè wá padà àgbọ̀ yín mọ́ o àmọ́ nǹkan tí wọ́n ń sọ mo lérò kó ti yé àwa náà. ó wà ní ìbámu pẹ̀lú ohun tí a sọ. Hello. ẹ káàbọ̀ sórí ètò. àkọsílẹ̀ onímọ̀ ní ọkọ̀ ìlànà àti àfún yín. àmín àmín. àyẹ̀dẹ̀ kọ́kọ́ ló ń pè yín. ẹ ṣé o. wọ́n ti gbọ́dọ̀ àkọsílẹ̀ ọmọ òkúṣẹ́ olúwa. bàbá wọn ẹ ṣé púpọ̀ sà. àmín. àmín. ẹ ṣé pọ̀. bàbá Yẹni Gógó wọn kàn kí wa náà ni àdúrà tó ń gbà yẹn pọ̀ wọ́n ní àní fi ayé wa bọ̀ ọ̀run wa jẹ́ o bá mi torí bó ti wù ká pẹ́ láyé tó a ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ èèyàn dẹ̀ ní fi nǹkan kékeré ba nǹkan ńlá jẹ́ àbẹ́ẹ̀rí mo ṣàmì o mo tún gbé ètò àdúrà yẹn mi wàá lè sọ bóyá ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà ẹ̀ ṣàmì lọ́run 081 30 13 2097 òun náà ni nọ́mbà tẹ́ máa pè sí ìjọba Ọlọ́run dé bá yín òun náà ni à ń sọ̀rọ̀ lé lórí bàbá ẹ̀yin sọ̀rọ̀ nǹkan lẹ́ẹ̀kan kí ìpè kan tó wọlé. mo sọ pé nínú Mátíù orí 3 ṣé mọ̀ pé wọ́n ní Jòhánù Bátísì òun ni wòlíì láéláé tó kẹ́yìn òun tún ni wòlíì májẹ̀mú tuntun tó bẹ̀rẹ̀ ṣe rí àárín ẹ̀ tó dúró sí ẹ̀ wọ́n ní fún bíi 400 years Ọlọ́run ò bá àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ òun ló fi jẹ́ pé gbogbo ìwé tó bá kọ nígbà yẹn kò sínú ara ìwé mẹ́rìndínláàádọ́rin tó jẹ́ Bible nísìn nígbà tó wá jáde yẹn tí ẹ̀mí Ọlọ́run bà lé tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn òun ni ló wà nínú Mátíù orí 3 ẹsẹ̀ kínní ó ní níjọ́ wọn ni Jòhánù Bátísì wá ó sì ń wàásù ní ijù Jùdíà ó sì wí pé ẹ ronúpìwàdà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. ìjọba Ọlọ́run wá ní Jésù. oṣù 6 ṣáájú Jésù ló fi dáyé nígbà tí Jésù bá ti wá lọ́ọ̀ṣì mínísírì ẹ̀ yẹn ìgbà yẹn gangan làwọn èèyàn bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run. ìjọba tó wà lọ́run yẹn á wá sọ̀kalẹ̀ sí ayé yìí. wọ́n dẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀. ẹja sáré gbà pé wọ́n ṣà ń pè wọ́n pè ṣá. hello. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun orúkọ yín láti bo lẹ ti ń pè wá. hello ìlà yẹn tún ti já. ní ẹsẹ̀ 3 ó ní nítorí èyí ni ẹni tí wòlíì Àìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ ìjọba ọ̀run yẹn ní wòlíì yẹn sọ ó ní ẹni tí ìjọba Ọlọ́run tá à ń sọ yìí nítorí èyí ni ẹni tí wòlíì Àìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ bíi 1000 years 700 years ni Àìsáyà ti sọ̀rọ̀ kan tó bí Jésù gan fúnra rẹ̀ wípé ohùn ẹnìkan tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà Olúwa ṣe ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́. ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ yẹn kì í ṣe òpin ayé tí ìjọba Ọlọ́run tá à ń retí ìjọba Ọlọ́run tó dé nínú Jésù ló ń sọ. ìtọ́wò ìjọba tọ̀run yẹn gan òun ni ọ̀run nínú ayé tó bá sọ pé bíi heaven on earth torí ẹni tó bá di tọ́lọ́run lónìí lóòótọ́ ayé àyípadà á ní àlàáfíà á ní ìbàlẹ̀ ọkàn á jẹ gàba lórí èṣù lórí ẹ̀ṣẹ̀ lórí ẹran ara á ní connection ìbájẹpọ̀ pẹ̀lú Ọlọ́run lókè á gbàdúrà láyé á gbọ́ Ọlọ́run. ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń fòótọ́ tẹ́ fẹ́ mọ̀ òótọ́ wọ́n máa yí rédíò yín kúrò ńbẹ̀ o tí a bá ti bẹ̀rẹ̀ ètò yìí ọjọ́ mẹ́jọ báyìí náà la máa ń ṣe. hello. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun orúkọ yín láti bo lẹ ti ń pè wá. Daniel láti kéde. ẹ ṣé o kí ni ìbéèrè yín. ẹjọ́ ìbéèrè yìí ni pé bàbá wo ìlú oníwàásù orí 4 ẹsẹ̀ kìíní ó ní ìran kan lọ ìran kan bọ̀ ó ní ayé ló títí láéláé ibẹ̀ yóò fi hàn wá pé ayé máa parí náà. àbí. bàbá ìbẹ̀rẹ̀ ṣàlàyé. ẹ̀rí yẹn sọ torí ń gbà mí àmọ́. orí 4 ẹsẹ̀ kélòó. ẹsẹ̀ kìíní. ẹsẹ̀ kìíní. oníwàásù orí 4 ẹsẹ̀ kìíní. ó ní bẹ́ẹ̀ ni mo padà mo sì ro ìnilára gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn
mo sì wo omijé àwọn tí à ń ní lára, wọn kò sí ní olùtùnú, wọn kò ní olùtùnú. bàbá wọn lè má mọ ọbẹ̀ yẹn gangan o ṣùgbọ́n ayé dúró títí láṣẹ mọ̀ pé wà ní bíbélì o. ó dúró láéláé yẹn ó kàn jẹ́ èdè tí a kàn fi túmọ̀, kò túmọ̀ sí pé ó máa wà títí láéláé nítorí pé ọ̀rọ̀ tí wọ́n kọ yẹn kò lè tako nǹkan tí Jésù fún ara ẹ̀ tí ẹ̀ ti sọ, kò lè tako àwọn bíbélì ò kì í takora wọn, ṣùgbọ́n ó kàn máa nílò àlàyé àti ìtumọ̀ tó jinlẹ̀. ìran kan lọ nǹkan tó túmọ̀ sí fún àpẹẹrẹ ìgbà tí mò ń bọ̀ wá bíi mo rí òkúta gbókúta lórí kán tó bí mi òkúta yẹn ti wà ń bẹ̀. àwọn kan ti gbé adó yẹn wọ́n ti kú wọ́n ti lọ, ṣùgbọ́n bíi pé ilẹ̀ wọ̀nyí gbogbo nǹkan tá a kàn tiẹ̀ rí ó dúró pé gómìnà á lọ, ààrẹ á lọ, àwọn èèyàn á lọ, ìlú yẹn á sì wà. ayé dúró títí láéláé yẹn nípa yóò ní parẹ́ ní bí tẹ́ bá wo ìfihàn orí 21 láti ẹsẹ̀ ìkíní bíbélì sọ ó ní mo sì rí ọ̀run titun kan àti ayé tuntun kan nítorí pé ọ̀run àti ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ ohun kan kò sì sí mọ́ gbogbo nǹkan tó wà bíi pátápátá ọ̀rọ̀ Ọlọ́run ó ti sọ láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ló sì máa parẹ́ kúrò Ọlọ́run wá ṣe new one tuntun agánrán. bóyá agánrán yẹn náà ni ayé dúró títí láé ó lè jẹ́ agánrán yẹn o. kì í ṣe yẹn àwọn tó èdè tí wọ́n fi kọ kinní wọ̀nyí jẹ́ àwọn pété ẹ̀mí ni wọ́n translate sí èdè ohun tó súnmọ́ sí pé àwọn kan tá a tiẹ̀ rí wọ̀nyí ó dúró ṣùgbọ́n á pàpà wá sópin ṣùgbọ́n ilé tó máa wà títí láéláé yẹn ìyẹn wà tí Ọlọ́run máa gbé tó máa gbé wá. sọ ayé kan sì máa wà títí láé ṣùgbọ́n eléyà ti parẹ́ bẹ́ẹ̀ni ó lè jẹ́ òun lóníwàásù sọ yẹn 081-3013-2097 òun náà ni nọ́mbà tí ẹ máa pèsè àṣìlóore ọ̀fẹ́ láti gba ìpè kan tàbí méjì ní ohun tí à ń wò ẹ̀rí ẹni afẹ́ Caesar ó ní happy glorious Sunday from United Kingdom ẹ ṣé gan ni. hello ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun. mo kí bàbá pé iṣẹ́ Olúwa. ẹ ṣé o àlàáfíà fún yín àti ilé yín o. Ọlọ́run á máa sọ yín sí agbára tuntun lórúkọ Jésù. àmín orúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè wá. orúkọ mi ni pásítọ̀ Ṣẹ̀yẹ láti ìlú Ìjẹ̀rò Èkìtì. ẹ ṣé o. ohun tí ìbéèrè tí wọ́n ń sọ ń sìn yìí gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe sọ Ọlọ́run ti sọ wípé ayé tuntun máa wà ayé tí wọ́n ń sọ yẹn kò túmọ̀ sí wípé ayé tí a wà yìí nísinsìnyí bẹ́ẹ̀ni a máa rà wá padà so ìjọba Ọlọ́run tuntun mìíràn wá dé òun ni wọ́n ń sọ nípa ti ayé yóò wà títí láéláé tó bá dé ti ayé máa lọ ayérayé wa máa wá ti ayérayé ti Ọlọ́run ẹ ṣeun. sọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ ẹ gbọ́ ṣé pa ayé tá a wà ẹ máa parẹ́ nílẹ̀ ń sọ yẹn. ayé tá a wà yìí ó máa dókun lọ́jọ́ kan kò ní sí ohun tó ń jẹ́ ayé yìí mọ́ ayérayé ló padà máa padà wá. ẹ ṣeun ẹ rí bíbélì ní tá a bá lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta tá máa fi ìdí òótọ́ múlẹ̀ àwọn kan sọ pé ayé wo ló fẹ́ parẹ́ kò lè parẹ́ wọ́n ṣe sọ nìyẹn láti ẹjọ́ ìgbà ṣe gbà àwò ṣàwò wọ́n ṣe sọ ń gbà yìí inú àná ni àgbàtà yóò ń parẹ́ náà. padà parẹ́. hello ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun Olúwa ló ń ṣiṣẹ́ ìsìn bàbá wọn kí. yes sir. ẹ tètè béèrè torí àkókò wa sá. àwọn òkú kan tó ti pẹ́ wọ́n lọ́nà wá jẹbẹ̀ wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wò pé ṣó wà òkè bẹ́yìn. no wọ́n ní ṣe bóyá bọ́dì ẹ̀ wà ń bẹ̀ pé ó dẹ̀ wà òkè pé kò sí nǹkan tó ṣe bọ́dì ẹ̀ náà sọ. tó bá jẹ́ bóyá àgbọ̀n nǹkan tẹ́ ẹ sọ dáadáa. ẹ jẹ́ kí n pe nọ́mbà yẹn àkókò ti lọ ẹ lè pè wá padà sórí nọ́mbà tí mo fẹ́ pè ẹ pè nọ́mbà. 080-339-72172. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. 080-339-72172. lẹ́yìn ètò bàbá ìpè wá padà fẹ́ gbọ́ ìbéèrè yín yẹn kàn sí làyín lọ́yẹ̀ lórí ẹ̀ tó bá wá ṣe é ṣe lọ́jọ́ mẹ́jọ a ó tún gbé jáde lákọ̀tún gan fún àwọn èèyàn láti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ máa ṣeun òun ní ká wá jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfòànà fún òjẹ́
ibi tá ò bá mọ lórí ètò yìí ní ti ìrọ̀lẹ́ yìí lélẹ́yìí Pastor Simeon Ọlábìntún ẹ̀ máa ṣeun tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa láti ìjọ Deeper Life ni wọ́n ti wá wọ́n wá sọ fún wa lónìí pé ìjọba Ọlọ́run dé bá yín yẹn kì í ṣe pé kì í ṣẹ̀gún o ìyẹn náà ni pé Jésù níjọba Ọlọ́run náà títí di ọjọ́ mẹ́jọ èmi ọ̀rẹ́ yín Florence Agunbíadé ló ń kí n pé pàdé wa bí oyin ó dìgbà. Voy por ahora,